àwọn tó jẹ́ ti màmá mi wọ́n sọ pé ìṣòro náà ṣùgbọ́n àwọn tó jẹ́ ti bàbá mi kọ́ wọ́n sọ pé rèlè ni wọ́n bí àwọn tèmi nílé àwọn yẹn yarí wọ́n sọ pé àwọn ò ní gbà láéláé àwọn tèmi ní diaspora wọ́n sọ pé ìlú London náà bí ó máa dẹni fọwọ́ sí júwèlé wọn Yémọ́lá ìṣòro lọ́wọ́ bí ó ní fọwọ́ sí júwèlé pọ̀ sí ìlú ọmọ níjọ́ ọ̀gá lèmi ìrèlè ọmọ bá òde ìrèlè àwa ti wà ìrèlè ọmọ bíbí ìlú òsè ìrèlè ìpínlẹ̀. John! Yes! Wà gbọ́ àdúrà ẹ̀ wò, bá ẹ ṣe kò lè rọ́pòlò. Wà 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 wà, bá ẹ ṣe kò lè rọ́pòlò. Bàbá òbí ìrì agárí, ìmú mọ̀ kí ẹ. Ẹ bá fún mi ní ìṣẹ́jú ní ẹ̀ torí ọlọ́jọ́ ibi o. Ìgbà mú ọdún kan ní dìímú bá mi tọ́jú Démọ́lá Zúùzì. Dìímú àwọn àjẹbẹ oyárọ. Bàbá òkè gbogbo ní akárí máa fún lẹ́nu mi. Ọlọ́jọ́ àbí àdúrà ni màá kọ́kọ́ ṣe ẹ̀wọ̀n. Ọlọ́run kó bá mi gbọ́ àdúrà ẹ̀ o, bá ẹ ṣe kò lè rọ́gbòrò, bá ẹ ṣe kò lè rọ́gbòrò, wà 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 wà, bá ẹ ṣe kò lè rọ́gbòrò. Káàbọ̀ ẹ bá ní tìbí tó káàbọ̀ Démọ́lá mi Suzy létí ẹ bá ń yá máa gbọ́ ọlọ́mọ ọba tó dá ẹ sílé ayé ó ti rí pé ó máa dàgbà ó máa darúgbó wàá ṣe 50 wàá ṣe 60 wàá ṣe 70 wàá ṣe 80 wàá tún ṣe 90 láyé
wá ṣe 100 wọ́n tún ṣe 120 láyé ẹ̀ ọlọ́run á bá ẹ ṣe oníráyè òní fojú sunkún ọmọ òní fojú sunkún aya o gbogbo àwọn fans club ẹ pátá wọn ní sunkún ẹ aṣíwájú mi délé mi Táíwò létí ẹ bá ń yá ọmọ ẹ ló ń bí ẹ o bá mi tọ́jú alákànbí Mr. Fabella má jẹ́ àmìṣẹ́gun náà rí ẹ bá wọ́n pọ̀ ẹ tọ́jú tiwa olú ọmọ ọmọ àtọ̀gbẹ́ tí ẹ bá ń yá ẹ bá mi tọ́jú Jimmy Jero mi gbogbo yín pátá ẹ bá wọ́n pọ̀ ẹ bá mi tọ́jú Démọ́lá mi Suzy ọlọ́run á bá ẹ ṣe wàá rógòdò láàyè wàá gbọ́ àdúró nínú bàbá bá ẹ ṣe ọlọ́jọ́ wàá gbọ́ àdúró wàwàwà láàyè ṣe kò lè rógòdò ó yá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀rọ̀ àkàwà òní ṣùṣẹ́ wọn a ò ní gbé ẹ̀rù a ò mà ní wá ẹ̀tì bí wọ́n lá mi Suzy ó yá kí torí pé oníkà tó níbi. Òní ṣùṣẹ́ wọn ó ké mídíà gbogbo àwọn bí kí ẹ tàbí ké mídíà òní ìṣọ́fì gbogbo ọlá òní gbé ẹ̀rù òní wá ẹ̀rù òní gbé ẹ̀rù ọlọ́ba rẹ̀ tó mi ọlọ́ba rẹ̀ tó mi àyàṣíwájú ṣọlá pàrẹ́tọ̀ ṣọlá pàrẹ́tọ̀ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ mídíà wàkà 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 ṣìgbọ́nì lọ́lọ́yẹ ṣìgbọ́nì lọ́lọ́yẹ ọ̀la ní ìtòrí pé àti ìfọ̀ pé dárí odidi ọmọ náà rẹ̀ odidi ọmọ wá wò odidi ọmọ rẹ̀ odidi ọmọ rẹ̀ odidi ọmọ ẹ̀yin tèmi èjèké fẹ́ ti gbére ayọ̀ wọ́n dé o wọ́n ti kórè ayọ̀ rán dé o. orúkọ mi ni Prince Abel Sumueke Meganaina ọlọ Démọ́lá Suzy jẹ́ ọ̀rẹ́ mi èèyàn mi ẹni tí mo nífẹ̀ẹ́ gidi tó yẹ pé mo tún respect nídìí eré because Ọlọ́run kẹ́ ó fi irinṣẹ́ kẹ́ ó fi truck kẹ́ ó fi bọ́ọ̀sì kẹ́ ó fohùn kẹ́ ó fohùn kẹ́
ó fi album tó dùn àwọn album tó dùn èdè tí mò ń gbọ́ yẹn àwọn èdè ìlàjẹ wọn wá láìkẹ́ gan wọ́n lísìn sí album ẹ̀ ó fi kẹ́ ẹ̀ mo dẹ̀ láìkẹ́ gan. ìṣèjẹ́ náà mo ti pẹ́ jẹ́ ní ìdí òní year 2000 àti kọ́ láti kékeré wọ́n wáyà tó yọ ọ́dá nationally year 2000 ṣùgbọ́n léwé gbà yẹn àwọn aṣe bí ìṣe papọ̀ ní sáré lọ contest lọ àṣà lọ sí ìṣe náà láti bí ìṣe papọ̀.